sí látàrí wípé ó gún ọ̀rẹ́ rẹ̀ ọkùnrin pa lásìkò táwọn méjèèjì ní. wọ́n ti rí òkú ọmọ tuntun jòjòló kan nínú páálí ní ìpínlẹ̀. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ẹ káàsán nílé lódò lóko àti lẹ́yìn odi. ìròyìn ọkọ̀ sísọ ni ó ń bá atẹ́gùn ṣọ̀rẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. orúkọ mi ni olóyè Florence Mojísọ́lá Oníquadri ibùsọ̀ ajé Ẹ̀gbá. ṣáájú ẹ jẹ́ ká mú àwọn kókó inú ìròyìn náà. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti ká fóònù tó tó 228 228 mú arákùnrin kan lọ́wọ́. ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti gbẹ̀mí lẹ́nu adigunjalè kan lásìkò tóun àtàwọn tókùn rẹ̀ kọjú ìbọn sí àwọn ọlọ́pàá. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti rọ́wọ́ tó arábìnrin Christiana Ndubuisi látàrí wípé ó gún ọ̀rẹ́ rẹ̀ ọkùnrin pa lásìkò táwọn méjèèjì ní èdè àìyedè. ìròyìn ó kọ sísọ láti ẹnu Olúwaṣẹ́gun Ògúngbè ní Fresh 107.9 FM. àwọn adigunjalè kọlu àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ yunifásitì ti ìlú Ìbàdàn. wọ́n já wọn lólè fóònù àti dúkìá olówó iyebíye ó kọ sísọ. wọ́n ti rí òkú ọmọ tuntun jòjòló kan nínú páálí ní ìpínlẹ̀ Kánò. ìyẹn náà kọ sísọ o. àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí obìnrin tí ó sá lọ nígbà tí ọkùnrin tí wọ́n jọ wọnú hòtẹ́ẹ̀lì gbẹ́mìí èèpà. ìyẹn náà tún kọ sísọ. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Tèmídayọ̀ Fádáhùnsí nílùú Àkúrẹ́ lórí ẹ̀sùn jíjí fóònù onífóònù. gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti wá sí àgọ́ wọn láti wá fi ẹjọ́ sùn pé àwọn fóònù wọn sọnù. ní kété tí àwọn ọlọ́pàá gbọ́ sí ìṣẹ̀lẹ̀ yìí, èyí ló ṣokùnfà bí wọ́n ṣe rọ́wọ́ tó ọ̀gbẹ́ni Tèmídayọ̀. lẹ́yìn tí wọ́n gbọn ilé rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́, wọ́n rí fóònù tó tó 228 228 nínú ilé rẹ̀ pẹ̀lú àwọn sim card lóríṣiríṣi. ọ̀gá ọlọ́pàá Wilfred Afọlábí ti jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀. lọ́gán tí ìwádìí bá parí, wọ́n gbé arákùnrin náà lọ sí ilé ẹjọ́. ó kọ sísọ lóòótọ́. ó kọ sísọ o. àwọn òṣìṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ti rán àwọn adigunjalè kan lọ sí ọ̀run àrèmábọ̀ lójú ọ̀nà márosẹ̀ Ṣàgámù sí Ìjẹ̀bú Òde. alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Òdútọ́lá ṣe payé èyí nínú àtẹ̀jáde kan lánàá. Òdútọ́lá tẹ̀síwájú pé àwọn adigunjalè gbé igi dánú ojú ọ̀nà ládojúkọ ilé ẹ̀kọ́ Western University kó tó di pé àwọn ọlọ́pàá àtàwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn débẹ̀. nígbà táwọn adigunjalè yìí rí àwọn ọlọ́pàá, wọ́n bẹ̀rẹ̀ sí í yìnbọn. àwọn ọlọ́pàá náà kò sì gbèṣùgbẹ̀gbà, àwọn náà dábọ̀ wọn padà. ọ̀kan nínú àwọn adigunjalè yìí kú, wọ́n ti gbé lọ sí ilé ìgbókùsí nígbà tí àwọn tó kù rẹ̀ tí wọ́n fara gbọgbẹ́. ó kọ sísọ. ó kọ sísọ. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti rọ́wọ́ tó arábìnrin Christiana Ndubuisi látàrí wípé ó gún ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin pa lásìkò táwọn méjèèjì ní èdè àìyedè. nínú ọ̀rọ̀ tirẹ̀, ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Anambra Ikioye Orutuga ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó kọ sísọ, tó sì rawọ́ ẹ̀bẹ̀ sáwọn èèyàn láti máa ṣe sùúrù. nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lọ́jọ́ àìkú àná, alukoro iléeṣẹ́ ọlọ́pàá SP Tochukwu Ikenga fi ìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n gbé ẹ̀gbọ́n rẹ̀ lọ sí ilé ìwòsàn láti gba ìtọ́jú, ṣùgbọ́n ó padà jáde láyé. ó kọ sísọ o. ó kọ sísọ o. ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́
àwọn adigunjalè kọlu àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti ìlú Ìbàdàn lọ́jọ́ sátidé tó kọjá nígbà tí wọ́n gba àwọn dúkìá olówó iyebíye lọ́wọ́ wọn. àwọn tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé dúkìá bíi ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ̀ṣọ́ ara, aṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n gbà lọ́wọ́ wọn. yàtọ̀ sí pé wọ́n gba dúkìá lọ́wọ́ àwọn ọmọ wọ̀nyí, wọ́n lu àwọn akẹ́kọ̀ọ́ náà ní ìlùkulù. ọ̀pọ̀lọpọ̀ wákàtí ni wọ́n fi lù wọ́n nígbà tí wọ́n fèsì sí ìṣẹ̀lẹ̀ náà. alukoro ilé ẹ̀kọ́ náà Jọkẹ́ Akínpẹ̀lú sọ wípé ọwọ́ ti tó àwọn afurasí kan tí wọ́n ti wà ní kóló àwọn ọlọ́pàá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. èèpà ó kọ sísọ ó kọ sísọ lágbègbè kan ní ìpínlẹ̀ Kánò torí pé lówùúrọ̀ kùtùkùtù ni wọ́n ṣàdédé rí òkú ọmọ kékeré jòjòló kan nínú páálí nítòsí kòtò ìdáminù. gẹ́gẹ́ bí ọ̀gá àgbà Sùláìmọ́nù Rábíù tó jẹ́ ikọ̀ àwọn fijilantè ṣe sọ, ó ní wípé ní òru ni àwọn ọmọọṣẹ́ wọn náà rí páálí náà ní agogo 2 òru. wọ́n ní wọn kò mọ tí ó wà nínú rẹ̀ tẹ́lẹ̀. ìgbà tó yá ni wọ́n ṣàkíyèsí wípé ọmọ ló wà ń bẹ̀. nígbà tí wọ́n tú páálí náà, wọ́n rí gẹ́gẹ́ pé ọmọ ló wà ń bẹ̀. àwọn sì gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn, ṣùgbọ́n ìyàlẹ́nu ni wípé ọmọ náà ti kú. ní báyìí wọ́n ti ṣe ètò ìsìnkú fún ọmọ náà ní ti ọ̀nà ìlànà Islam. wọ́n gba gbogbo òbí lámọ̀ràn láti máa mójútó àwọn ọmọ wọn, ní pàtàkì jùlọ àwọn obìnrin, kí wọ́n má bàa máa ní oyún àìròtẹ́lẹ̀. ẹ̀rí gbọ́kọ̀ sísọ báyìí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ sí ní wá arábìnrin kan tí ẹnikẹ́ni kò mọ orúkọ rẹ̀. báyìí lẹ́yìn tí òun àti òṣìṣẹ́ ọlọ́pàá kan jọ gbé ara wọn lọ sí ilé hòtẹ́ẹ̀lì, ṣùgbọ́n tí òṣìṣẹ́ ọlọ́pàá náà kò jáde láàyè. alukoro iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Odùtọ́lá jẹ́ kó di mímọ̀ wípé arábìnrin náà àti ọlọ́pàá inspector tó ń jẹ́ Haruna Mohammed jọ múra wọn lọ sí ilé ìtura kan lágbègbè Anthony Uzum Estate ní Àkútè. ṣùgbọ́n nígbà tí ilẹ̀ mọ́ tí wọn kò rí kí ọlọ́pàá náà jáde nínú ilé ìtura, wọ́n ṣí ilẹ̀kùn, wọ́n rí wípé ó ti kú síbẹ̀. ọmọbìnrin náà sì ti jáde, ó ti sá lọ. nínú ọ̀rọ̀ tí òṣìṣẹ́ ilé ìtura náà, ó sọ wípé láago 6 ìdájí ni ọmọbìnrin náà wá sí ọ̀dọ̀ òun tó ní wípé òun fẹ́ pọn omi ní ìta. ibẹ̀ ló gbà sá lọ. ọ̀gá ọlọ́pàá ti rọrùn ó kọ sísọ. ó tòrò fún wa orúkọ yóò tó ayé ìlera fún aráàlú ẹgbẹ́ ìjọba yìí bọ̀. àwọn ìjọba wa náà ń gbọ́ wọn ṣiṣẹ́ lé lórí. àwa fẹ́ kí yín pé ẹ tún pàdé àwọn akẹgbẹ́ wa míì lọ́la lórí ètò ó kọ sísọ. ẹ máa gbọ́ Fresh FM 107.9. ẹ ṣé o. ó dàbọ̀. orúkọ mi ni olóyè Florence Mojísọ́lá Onípọ̀dì Èbùsọ̀ Ajẹ́gbà. lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Olúwaṣẹ́gun Àkànní Ògúngbè. ó kọ sísọ. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.